ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé nínú àpéjọ yìí. A fi ìbùkún àti ìyìn àti ògo fún orúkọ mímọ́ yín nítorí ọ̀nà tí ẹ ti ń gbà bá wa sọ̀rọ̀ látìgbà tí ẹ ti ń lo àwọn ohun èlò mímọ́ yín fún wa. Lórúkọ Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. A gba àdúrà Ọlọ́run wa pé ní agbègbè tí a dé yìí ẹ ó gba ìṣàkóso pátápátá nípa agbára ẹ̀mí mímọ́. Ògo yín yóò farahàn, àwọn ènìyàn yín yóò sì gba ìbùkún àkúnwọ́sílẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣí wa lójú Ọlọ́run wa, ẹ ṣí wa níyè Ọlọ́run wa, kí ẹ sì jẹ́ kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ olùgbọ́ nìkan. Gbogbo ibi tó bá ti yẹ kí a ṣe àtúnṣe lẹ́yìn ìgbà tí a ti gba àdúrà, tí a ti bá yín lájà níhìn yìí, nígbà tí a bá padà dé ibi tí a ti wá gbogbo ẹ ràn wá lọ́wọ́ láti ṣe gbogbo àtúnṣe bẹ́ẹ̀ kí ẹ lè bá wa rìn jẹ́ ṣe báyìí náà kórè. A dúpẹ́ nítorí tí ẹ ti dá wa lóhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí a lajú wa. Gẹ́gẹ́ bí ìwé ètò ọwọ́ wa, àkòrí ìwàásù tí à ń gbọ́ ní òwúrọ̀ yìí ni ayé àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ inú rẹ̀. Ọ̀rọ̀ méjì ló jẹ jáde nínú àkòrí yìí. Èkíní, ayé. Èkejì, ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Ọ̀rọ̀ kìíní, ayé. Gẹ́gẹ́ bí a ti lo ọ̀rọ̀ yìí nínú àkòrí yìí, ayé àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ rẹ̀. Ayé tí a sọ níhìn kìí ṣe òkè erùpẹ̀ tàbí òbírí ayé tí igi, ilẹ̀, ẹranko àti òkun wà. Ayé níhìn yìí ó túmọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí èṣù ń ṣe àkóso wọn. Èé ṣe tí a fi pè wọ́n bẹ́ẹ̀? Ìdí mẹ́ta ni. Èkíní, ẹlẹ́ṣẹ̀ ló pọ̀ ju aláìṣẹ̀ lọ nínú ayé. Fún àpẹẹrẹ, tí a bá sọ pé ìlú òyìnbó, àwọn ènìyàn dúdú wà níbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n àwọn aláwọ̀ funfun, àwọn òyìnbó ni ọmọ onílẹ̀ tó pọ̀ níbẹ̀. Bákan náà, tí a bá fi iye onígbàgbọ́ tí ń bẹ nínú ayé wé aláìgbàgbọ́, ẹlẹ́ṣẹ̀ ló pọ̀ jù láyé. Tí a bá ń sọ pé ayé, ìdí nìyẹn tí a fi sọ pé onígbàgbọ́ ni ayé. Ìdí kejì, a wà nínú ayé, àwa kìí ṣe ti ayé. Fílípì orí 3:20 ó sọ wípé ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run. Pétérù kìíní orí 2:11 sọ pé àlejò àti èrò la jẹ́ láyé. Hébérù orí 11:13 sọ pé àlejò àti àtìpó ni àwọn ènìyàn Ọlọ́run jẹ́ láyé. Ìdí kẹta, ayé ó wà lábẹ́ àkóso èṣù. Jésù sọ pé Sátánì ni ọmọ aládé ayé yìí ní Jòhánù orí 14:30 àti orí 16:11. Èṣù ni ọmọ aládé ayé yìí, kìí ṣe ọmọ aládé àlàáfíà. Pọ́ọ̀lù pè èṣù ní ọlọ́run ayé yìí ní Kọ́ríńtì kejì orí 4:4. Ọ̀rọ̀ kejì, ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Ẹgbẹ́ ni ìkórajọpọ̀ àwọn ènìyàn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ète kan. Ète kan náà, èrò kan náà, ètò kan náà, ìṣe kan náà, àti ohun gbogbo tí wọ́n ń ṣe bákan náà ò ní wọ́n ní gẹ́gẹ́ bí ète wọn. Àkòrí lẹ́ẹ̀kan sí ayé àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ inú rẹ̀. Jòhánù kìíní orí 2, mo kà láti ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 17. Jòhánù kìíní orí 2 láti ẹsẹ̀ 15. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìrera ayé kìí ṣe ti Baba bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Kìrìsìtẹ́nì jẹ́ arìnrìn àjò sí ìlú ọ̀run, ṣùgbọ́n kò lè ṣàìlágéjù ayé yìí kọjá níbi tí onírúurú ẹranko búburú ti ń dún màhúrú láti pàjẹ. Ó gbọ́dọ̀ kíyèsílẹ̀ lójú ọ̀nà tó ń gbẹ́sẹ̀ lé níbi tí ẹ̀gún òun òṣùṣú farasin sí gbogbo.
onírúurú ohun ló ń pè é pé kí ó wá, òǹfà ìbátan ti ọ̀rẹ́ ayé àti ti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo. Wọ́n wí pé tilẹ̀ bójú wẹ̀yìn díẹ̀ kí o wò wá lójú, súnmọ́ wa kí á fún ọ lówó, kí á fún ọ lágbára, wọ́n á bá wa dọ́rẹ̀ẹ́ kí a lè fi adùn ayé fún ọ jẹ. Bí onígbàgbọ́ bá fi bójú wẹ̀yìn, yóò ní ìjàmbá àti ẹ̀mí, ìṣubú rẹ̀ yóò sì pọ̀ jọjọ. Kìrìsìtẹ́nì yàgò fún ayé. Ayé kìí ṣe ọ̀rẹ́ Jésù Kristi Olúwa wa. Kókó mẹ́ta la ó gbé yẹ̀wò. Èkíní, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti ayẹyẹ ayé. Èkejì, ìyára ẹni sọ́tọ̀ kúrò nínú ayé ìsinsìnyí. Ìkẹta, jíjà gidigidi fún ìgbàgbọ́ náà. Kókó kìíní, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti ayẹyẹ ayé. Ipa mẹ́ta ni wọ́n pín sí. Ipa A, àwọn ẹgbẹ́ ayé. Ipa B, àwọn ẹgbẹ́ òkùnkùn. Ipa D, àwọn aláyẹyẹ ayé. Ipa A, àwọn ẹgbẹ́ ayé. Ẹgbẹ́ kìíní, ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́. Àpẹẹrẹ yìí ni ẹgbẹ́ àwọn alágbẹ̀dẹ fàdákà òrìṣà Dàyánà ní Éfésù tí wọ́n tako Pọ́ọ̀lù. Nínú Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 19 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 22, 19 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 38. Ẹgbẹ́ kejì, ẹgbẹ́ oníṣòwò bíi òwò aṣọ elése àlùkò ti Lìdíà ará Tíátírà. Ní Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 16 ẹsẹ̀ 14. Ẹ fojú inú wo bí Jésíbẹ́lì ti ìlú Tíátírà ti ń tan àwọn Kìrìsìtẹ́nì ní ìjọ Tíátírà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ oníṣòwò aṣọ elése àlùkò ní ìlú náà, níbi tí wọ́n ti ń ṣe àgbèrè tí wọ́n ń jẹ ẹran ìbọ̀rìṣà nínú ìpàdé wọn. Ìfihàn orí 2 ẹsẹ̀ 20. Ìfihàn orí 2 mo ka ẹsẹ̀ 20. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ, nítorí ìwọ ti fi ààyè sílẹ̀ fún obìnrin nì Jésíbẹ́lì tí ó pe ara rẹ̀ ní wòlíì. Ó pe ara rẹ̀ ní wòlíì. Jésíbẹ́lì, ẹni tí Jésù sọ ní Jésíbẹ́lì, tí a ti tọ́ka sí Jésíbẹ́lì àgbà nínú májẹ̀mú láéláé. Ó pe ara rẹ̀ ní wòlíì, wòlíì àgbà ti májẹ̀mú titun. Ó sì ń kó àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà. Lọ́jọ́ òní pẹ̀lú àwọn ẹgbẹ́ ìyálọ́jà ń pa ẹran ṣètùtù lọ́jà. Lọ́ba ní èmi ọ̀bá wọn lọ́wọ́ sí. Ìgbà tí wọ́n ń jọ mí lẹ́nu, owó nìkan ni mo dá. Ẹjọ́ bọ̀rìṣà ni. Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 20 wípé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù ni. Ẹgbẹ́ kẹta, ọ̀rẹ́dẹgbẹ́ nínú ayé. Ìkẹrin, ẹgbẹ́ ọmọ ìlú. Ìkarùn-ún, ẹgbẹ́ agboolé ti mọ̀lẹ́bí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa ń fi ìpàdé wọn sí àkókò ìjọsìn. Wọ́n á ní ìwọ tó jẹ́ onígbàgbọ́ àárín wa yìí gan ló máa gbàdúrà fún wa nípàdé. Ẹ ń bá lóun fi tiẹ̀ ṣe ayọ̀ nípàdé. Bí nǹkan kan bá ṣẹ̀ bí ayẹyẹ ìsìnkú tàbí ìṣílé, wọ́n á lọ jẹ gbèsè láti ra aṣọ ẹbí, aṣọ ẹgbẹ́jọdá láti fi ṣe àǹkó. Wọ́n á wá gba onílù. Ọkùnrin á máa bá obìnrin olóbìnrin jó. Wọ́n á máa mu ọtí àti sìgá. Wọ́n á ní àwọn ń ṣe ọmọ jayéjayé. Ọmọ jayéjayé tí ò lè jọrun. Ìwọ sì wà láàrin wọn ní èmi kì í mu tí o, Coca-Cola ni mò ń mu níbẹ̀. Tí wọ́n bá yà ọ́ ní fọ́tò, ìwọ pẹ̀lú wọn àti ìgò bíà orí tábìlì ni yóò hàn papọ̀. Bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì pẹ̀lú ń ya fọ́tò rẹ̀ di ọjọ́ ìdájọ́. Àwọn tí ò ń tijú fún, tí ó ti torí wọn fi gbàgbọ́ dọ̀rẹ́, àwọn náà ni yóò rẹ́rìn rẹ lẹ́yìn pé kò ṣeé gbẹ́kẹ̀lé, pé ọ̀dàlẹ̀ ni ọ́, ó bẹ̀rù ènìyàn, ó ṣẹ̀ sí Ọlọ́run rẹ. Ẹgbẹ́ kẹrin, ẹgbẹ́ òṣèlú. Onígbàgbọ́ tó fẹ́ ṣe òṣèlú, òun fi ara rẹ̀ wé Dáníẹ́lì. Ǹjẹ́ ìwọ ti pinnu ní ọkàn rẹ pé ìwọ kì yóò fi oúnjẹ àdídùn ọba, owó ẹ̀yìn, ìkówójẹ, ìwà ìbàjẹ́ àti ọtí wáìnì tí ọba mu ba ara rẹ jẹ́? Ṣé o lè gbàdúrà ní gbangba láì bẹ̀rù wo kìnìún? Kò dájú. Ẹgbẹ́ keje, ẹgbẹ́ ọmọlúwàbí tó ń rẹmọ lẹ́kún. Oore ṣíṣe nípa ti ara tí kò lè gba ọkàn là ni àwọn wọ̀nyí fi ń wá òkìkí àti orúkọ ńlá fún ara wọn bí àwọn olùkọ́ ilé ìṣọ́ Bábélì ìjọsí ń gbé ẹgbẹ́ sí orí 11. Àjọ tí àwọn ẹgbẹ́ ayé máa ń dá gbogbo, wọ́n ti mú irú àjọ bẹ́ẹ̀ wọnú ìjọ Ọlọ́run lónìí. Ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú òkùnkùn àti ìbáyéré ẹgbẹ́ ayé. Éfésù orí 5
mo kà á láti ẹsẹ̀ 7 Éfésù orí 5 mo kà láti ẹsẹ̀ 7. Nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀. Ẹsẹ̀ 10 ẹ sì máa wádìí ohun tí í ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹ má sì bá àìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí, nítorí ìtìjú tilẹ̀ ní láti máa sọ̀rọ̀ nǹkan wọn nì tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ ipa bí àwọn ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ kìíní, ẹgbẹ́ ìmùlẹ̀. Àwọn ẹlẹ́sìn lásán kan nínú ìjọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ awo nítorí owó, agbára, ipò, òkìkí àti ààbò. Bẹ́ẹ̀ wọ́n sì ń ṣẹ̀sìn o. Ẹ̀sìn láì nígbàlà á máa fi ní ṣẹ̀sìn. Sátánì àti tún gun onítọ̀hún lẹ́ṣin. Ìkìlọ̀ Dítarónómì orí 18 láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 13. Dítarónómì orí 18 orí 18. Mo kà á láti ẹsẹ̀ 9. Nígbà tí ìwọ bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí ìwọ kí ó má ṣe kọ́ àti ṣe bí ìwà ìríra àwọn orílẹ̀-èdè wọn nì. Kí a má ṣe rí nínú yín ẹnìkan tí mú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin la iná já, tàbí tí ń fọ àfọ̀ṣẹ, tàbí alákìíyèsí ìgbà àwòràwọ̀, wọn ni ọ̀ṣà wà tẹ́lẹ̀wọ́ rẹ̀, tàbí aṣèpàyà alálùpàyídà, tàbí àjẹ́. Kí lájẹ́ wá dé náà jọ? Tàbí atújú, tàbí abá ìwé ìgbìmọ̀, tàbí oṣó, tàbí abókùnlò. Ó ní ẹ̀yin kò gbọdọ̀ jẹ́ kí àjẹ́ kó wà láàyè. Ẹsẹ̀ 12. Nítorí pé gbogbo àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí ìríra ni sí Olúwa. Àti nítorí ìríra wọ̀nyí ni Olúwa Ọlọ́run rẹ ṣe lé wọn jáde kúrò níwájú rẹ, kí ìwọ kí ó pé lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ. Èkejì, àṣà ìbílẹ̀, ètùtù àti orò. Wọ́n á ní ohun tó wù kọ́ wàásù. Ìgbàgbọ́ ò ní káwọn má ṣòro, àwọn yóò ṣòro lé àwọn. Èyí ni ìhùwàsí àwọn ará Júdà nílẹ̀ ìgbèkùn Íjíbítì lẹ́ẹ̀kejì. Jeremáyà orí 40 44. Jeremáyà orí 40 ẹsẹ̀ 1. Ọ̀rọ̀ tí ó tọ́ Jeremáyà wá fún gbogbo àwọn ará Júdà tí ń gbé ilẹ̀ Íjíbítì láti ẹsẹ̀ 14. Wọ́n sọ fún Jeremáyà, wọ́n ní ọ̀rọ̀ tí ìwọ sọ fún wa ní orúkọ Olúwa, àwa kì yóò fetí sí tirẹ̀. Lóòótọ́ ó sọ̀rọ̀ fún àwọn ọ̀sọ̀rọ̀ ara rẹ̀. Ọ̀rọ̀ tó sọ fún ọ̀rọ̀ Ọlọ́run ni, orúkọ Olúwa ló sì fi sọ, ṣùgbọ́n àwa kì yóò fetí sí tirẹ̀. Ẹsẹ̀ 17. Ṣùgbọ́n dájúdájú, láìsí tàbí ṣùgbọ́n, láìsí pé jẹ́ ìrówó, láìsí pé ẹ̀rọ ti Jeremáyà tọ́lọ́run rán sí yín, ṣùgbọ́n dájúdájú àwa ó ṣe ohunkóhun tí ó jáde láti ẹnu wa wá, láti sun tùràrí fún ayaba ọ̀run, àti láti da ẹbọ ohun mímu fún un. Wọ́n sin ayaba ọ̀run nínú ìjọ náà lónìí, àwọn ìjọ kan, níbi tó ti bẹ̀rẹ̀ rèé. Ayaba ọ̀run, àwọn tí ò jẹ́ káwọn àmọ̀lé tètè gba Jésù nìyẹn. Tí wọ́n bá ń sọ̀rọ̀ mẹ́ta lọ́kan, wọ́n á ní ẹni yẹn ni. Sísun tùràrí fún ayaba ọ̀run àti láti da ẹbọ ohun mímu fún un, gẹ́gẹ́ bí àwa ti ṣe, àwa àti àwọn bàbá wa, àwọn ọba wa àti àwọn ìjòyè wa ní ìlú Júdà àti ní ìta Jerúsálẹ́mù. Nígbà náà ni àwa ní oúnjẹ púpọ̀, a sì ṣe eré, a kò sì rí ibi. Àwọn èèyàn máa ń sọ wípé ibi tí àwọn èèyàn bá pọ̀ sí, ó ní ó yẹ kéèyàn tẹ̀ sí. Jeremáyà nìkan ṣoṣo ló wà nínú yìí. Wọ́n sì ń júwe bí àwọn bàbá àwọn àjòyè àwọn ará Júdà gbogbo wọn bí wọ́n ṣe ń bọ̀rìṣà. Ṣùgbọ́n Jeremáyà ó tẹ̀síwájú láti wàásù fún wọn. Ìkẹta, àṣà àtọwọ́dọ́wọ́ àwọn bàbá. Wọ́n ní ẹ jẹ́ á padà sí àṣà ìbílẹ̀ àwọn bàbá wa. Ṣé ijó ìbílẹ̀ oníhòòhò àbí ká pànìyàn bọ̀rìṣà oní wọ́n fẹ́ padà sí? Àbí àṣà àtọwọ́dọ́wọ́ tó díbàjẹ́? Máàkù orí 7 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 9. Máàkù orí 7 mo kà láti ẹsẹ̀ 3. Nítorí àwọn Farisí àti gbogbo àwọn Júù bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi wọn kì í jẹun.
nítorí tí wọ́n pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́. Ẹsẹ̀ 9 ó sì wí fún wọn pé lóòótọ́ lè ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀ kí ẹ̀yin tí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ ti yín mọ́. Ìkẹrin, ìmọ̀ ìjìnlẹ̀ àti ohun ìṣẹ̀ǹbáyé. Kólósè orí 2 ẹsẹ̀ 8. Kólósè orí 2 mo ka ẹsẹ̀ 8. Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀sìn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe ti bí Kristi. Ẹ máa kíyèsára kí wọ́n má ṣe fi ìmọ̀ àti ẹ̀sìn asán, ìmọ̀ ìjìnlẹ̀ àti ohun ìṣẹ̀ǹbáyé. Ìmọ̀ ìjìnlẹ̀ dára, ṣùgbọ́n nígbà téèyàn bá gbé mọ́ ìjìnlẹ̀ wọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ṣọ́ọ̀ṣì, ó ti di nǹkan mìíràn. Ìkarùn-ún, àjọ̀dún ọdọọdún tí kò sí nínú májẹ̀mú tuntun. Ẹsẹ̀ 16. Nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ tàbí ní ti mímu tàbí ní ti ọjọ́ àsè tàbí oṣù titun tàbí ọjọ́ ìsinmi, àwọn tí í ṣe òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n Kristi lé ara. Ìkẹfà, sísìn áńgẹ́lì àti jíjúbà ogun ọ̀run. Ẹsẹ̀ 18. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ́ èrè yín gbà lọ́wọ́ yín. Ẹni tí ń dúró lórí nǹkan wọ̀nyí tí ó ti rí, tí ó ti pa èrò rẹ̀ ní ti ara ṣe féfé asán. Ìkeje, èèwọ̀ kíkà. Má ṣe jókòó lórí odó, má ṣe fẹ̀yìntì bójò bá ń rọ̀. Mo kà látẹsẹ̀ 20. Bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, èéha ti ṣe tí ẹ̀yin fi ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé. Má ṣe fọwọ́ kàn, má ṣe tọ́wọ́, má ṣe fọwọ́ bà. Gbogbo èyí tí yóò ti pa lílò òun gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn. Àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́ ní àdábọwọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọ́n ara lójú, ṣùgbọ́n tí kò ní èrè hàn nínú fún ìfẹ́kúfẹ́ ara. Ìkẹjọ, yíyá èrè fún ìbejì. Lẹ́fítíkù orí 19 ẹsẹ̀ 19:4. Lẹ́fítíkù orí 19. Mo ka ẹsẹ̀ 9 rẹ̀. Yíyá èrè fún ìbejì. Ẹ má ṣe yí padà sí èrè, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin má sì ṣe òrìṣà dídà fún ara yín. Èmi lè Olúwa Ọlọ́run yín. Ìkẹsàn, sísin gbẹ́rẹ́. Ẹsẹ̀ 22 28. Ẹ̀yin kò gbọdọ̀ sín gbẹ́rẹ́ kan sí ara yín nítorí òkú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ kọ àmì kan sí ara yín. Èmi lè Olúwa. Ìpàdé àwọn aláyẹyẹ ayé. Èkíní, ìgbéyàwó. Dítarónómì orí 7 ẹsẹ̀ 3 àti 4. Ó tako fífẹ́ aláìgbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tako kíkóbìnrin jọ. Ṣíṣe àṣerégbé nínú ayẹyẹ ìgbéyàwó ó jẹ́ ìbáyérẹ́. Jẹ́nẹ́sísì orí 24 fi àpẹẹrẹ ìlànà ìgbéyàwó rere lélẹ̀. Ìwọ jẹ gbèsè nítorí àti ṣèyàwó. Ayẹyẹ ọjọ́ kan ṣoṣo parí ẹkún ọwọ́ ebi. Ìkejì, ìsọmọlórúkọ àti ayẹyẹ ọjọ́ ìbí. A ti fún Jésù àti Jòhánù Bátísì lórúkọ kí a tó bí wọn. Hánà kò pé eléré láti kó Sámúẹ́lì jáde bó tilẹ̀ jẹ́ pé àfàdúrà bí ọmọ iṣẹ́ ìyanu ni. Ọkùnrin kan wà ní ìlú Ìbàdàn, wọ́n ròyìn pé ọjọ́ tí ìyá rẹ̀ alówó ńlé tí ó ń ṣe ìkómọjáde ọmọkùnrin yìí, ó náyìn mìrìn bàbá owó. Ó pe eléré, àwọn aláìní sì ń kú lọ fún ebi lẹ́gbẹ̀ẹ́ wọn. Ọlọ́rọ̀ tinú ayé ìsinsìnyí. Báyìí ni wọ́n yan nǹkan lé ọmọ rẹ̀ lára. Ọmọ yìí ya wèrè bí òní olónìí bí mo ti ń wí. Ìwọ wá ní, wọ́n bá jẹ́ mi ni. Bíbélì ti wípé kò sí ìjà tí a ṣe sí mi tí yóò pa mí lára. Yóò pọ̀ nítàn lára. Bọ́ bá ti ṣàṣerégbè yóò pa lára. Àwọn kan ṣe ọjọ́ ìbí lónìí. Ọjọ́ atọ́ ọbí sínú ìjọba Ọlọ́run kò ṣe pàtàkì bí ọjọ́ tí a bí ọ sínú ayé búburú. Ó wá ní o fẹ́ rántí ọjọ́ òkú ṣàwòròjọ. Àwítọ́ fi kásẹ̀tì orin Deeper Life tí àwọn èèyàn wá ń jó. Ta ló sọ fún ọ pé torí ọjọ́ ọ̀bí làwọn ẹgbẹ́ akọrin ṣe fún wa lórí ìhìnrere? Ìkẹta, ìṣílé.
Deuteronomy orí 20 ẹsẹ̀ 5. Ìṣílé Deuteronomy orí 20 ẹsẹ̀ 5. Kí àwọn olórí ogun kí ó sọ fún àwọn ènìyàn pé ọkùnrin wo ni ó kọ́ ilé tuntun tí kò tí ì kó sí i. Kíkó sí i kìí ṣe gbígbó sí i. Ọkùnrin wo ni ó kọ́ ilé tí kò tí ì kó sí i kìí ṣe lílùú sí i. Ìkẹrin, ìsìnkú àti pípa ẹ̀yìn òkú dà. Númérì orí 23 ẹsẹ̀ 39 sọ pé Áárónì jẹ́ ẹni 100 ọdún kí ó tó kú. Orí 20 ẹsẹ̀ 18 àti 29 ẹsẹ̀ 28 àti 29 ó sọ pé nígbà tí èèyàn takuntakun yìí olórí àlùfáà arúgbó ọmọ 100 ọdún tó kú, ó ní wọ́n ṣọ̀fọ̀ rẹ̀ ni wọn ò jó wọn ò lùlù níbi òkú rẹ̀. Ṣé inú àwọn tó ń ṣe yàtàyòtò lẹ́yìn òkú dùn pé ènìyàn wọn kú ni wọ́n ṣe ń yọ̀? Wọ́n ń dá mọ́tò láyé, òkú wọn ń kérora ní ọ̀run àpáàdì. Ayé lè yá olówó ṣòkú, wọn ò lè yá olówó ṣòwò. Ebi ń pa alààyè, wọ́n ń rúnwó lórí òkú. Ìkarùn-ún, ìwúyè. Ààwẹ̀ àti àdúrà ni wọ́n fi yan Pọ́ọ̀lù Bánábà ní ìdarí ẹ̀mí mímọ́ ní Ìṣe àwọn Àpọ́stélì orí 13. Ṣùgbọ́n lónìí, wọ́n ń fi ènìyàn jẹ ìyálájẹ́ ìjọ. Bọ́ bá ti yọ lọ́ọ̀kan, wọ́n á máa jó, wọ́n á ní màmá dé owó dé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì. Ayé lè ṣe ṣàdánkátà ènìyàn lónìí kó mẹ́rí kó payé parẹ́ máyé lára lẹ́yìn wá ọ̀la. Ó kọjá nílé ayé towótowó wọ́n sì gbàgbé ẹ̀. Ohun tí a bá ṣe fÓlúwa nìkan ló ní àkọsílẹ̀ fún èrè. Owó tó yẹ ká ná fún ìyìn rere ni ọ̀pọ̀ ná fún ìyìn ara ẹni. Ìkẹfà, ṣíṣe sàrá àti jíjẹ ẹran iléyá. Ṣíṣe sàrá àti jíjẹ ẹran iléyá. Kọ́ríńtì kìíní orí 10. Mo ka ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù, kìí sì í ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin tí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín. Ẹ̀yin kò lè mú nínú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù. Ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù. Ìkeje, wíwẹ ìwé ẹ̀rí tàbí ọkọ̀ tuntun. Ó ń gba ẹgbẹ̀rún kan náírà lóṣù, ó sì yá 10,000 níbi iṣẹ́ kó o bá lè wẹ kẹ̀kẹ́ ológere tí o rà. Bó o bá ra mọ́tò, ṣé eléré ló pè tí yóò wá bá ọ ṣe ayẹyẹ? Ìkẹjọ, ayẹyẹ ìfilọ́lẹ̀ ìjọ tuntun. Àwọn mìíràn fi àlàájì jẹ alága ìfilọ́lẹ̀ ìjọ nítorí owó. Ìpìlẹ̀ tó bàjẹ́ nìyẹn. Kí wá ní àṣẹ Olúwa fún wa lórí gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí? Kọ́ríńtì kejì orí 9, mo kà á láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 18. Kọ́ríńtì kejì orí 9 láti ẹsẹ̀ 14. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ìrẹ́pọ̀ kí ni Kírísì sì ní pẹ̀lú Bílíálì? Tàbí ìpéwo bí ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọ́n sì jẹ́ ènìyàn mi. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn. Kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ bí Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, ni ó sì gbà yín, ni ó sì jẹ́ baba fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, ni Olúwa Olódùmarè wí. Ìyára ẹni sọ́tọ̀ ni Ọlọ́run pè wá sí ní. Eléyìí mú wa lọ sí kókó kejì. Ìyára ẹni sọ́tọ̀ kúrò nínú ayé ìṣẹ̀sìn yìí. Ibi kíkà tí mo kà yẹn jẹ́ kí n tún ẹsẹ̀ 17 kà yẹn. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 17. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ bí Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín. Gàlátíà orí 1 ẹsẹ̀ 3 àti 4.
ó fi yé wa wípé ayé yìí jẹ́ ayé búburú ìsìsùn yìí. Títù orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹrìnlá ó pè wá sí ìyára ẹni sọ́tọ̀. Ẹ jẹ́ kí n ka méjì níbẹ̀ nínú ẹsẹ̀ yẹn. Títù orí kejì láti ẹsẹ̀ ìkọkànlá. Nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a fẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá nínú ìwọṣọ, nínú ẹni tá ń bá rìn, nínú ẹni tá ń yàn lọ́rẹ̀ẹ́, nírú ẹgbẹ́ tá ń kó, kí a máa wà ní àìrékọjá ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìgbà tí ń bọ̀. Ayé òfìsìn yìí ìṣọ̀rọ̀ pé nígbà bá dọ̀run bí tàwọn áńgẹ́lì àwa náà ó di mímọ́ ànímọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ mọ́. Ní ayé ìfìsìn yìí Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá pẹ̀lú ó sọ fún wa nípa ìyára ẹni sọ́tọ̀. Pétérù kìíní orí kejì mo kà láti ẹsẹ̀ kọkànlá. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti èrò láti fàtẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun, kí ìwà yín láàrin àwọn kèfèrí tí ó dára, pé bí wọ́n ti ń sọ̀rọ̀ níbi olùṣe búburú nípa iṣẹ́ rere yín, kí wọ́n máa kíyèsí, kí wọ́n tí ó lè máa yan Ọlọ́run lógo ní ọjọ́ ìdẹ̀wò. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹrin sọ pé ìbàjẹ́ ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Ìyẹn Pétérù kejì orí kìíní ẹsẹ̀ kẹrin. Orí kejì rẹ̀ ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 21 ó sọ fún wa wípé lẹ́yìn ìgbèyàn bá ti yọ kúrò nínú èérí ayé tán, tó bá tún wá fi ara kó ìgbẹ̀yìn ń tàn aburú ju ìṣáájú lọ, torí a ó ṣẹ́gun ẹ̀. Òwe òtítọ́ ni àwa tẹmọ́ onítọ̀hún lára wípé ajá tún padà sí èébì rẹ̀, àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ sínú rẹ̀. Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹrin. Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹrin. Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà ẹnikẹ́ni olùṣọ́ àgùntàn, ọmọ ìjọ, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Kí láti ẹ̀ ń pè ní ìbárẹ́ ayé? Ìbárẹ́ ayé ni fífẹ́ràn àṣà, ìgbékalẹ̀, ìhùwàsí àti ayẹyẹ ayé àti jíjọ̀wọ́ ara ẹni láti ṣọ̀rẹ́ wọn. Ìbárẹ́ ayé bẹ̀rẹ̀ láti inú ọgbà Édẹ́nì nígbà tí ọmọ aládé ayé yìí ní ejò dírágónì náà. Ejò láíláì ní kìí ṣe èṣù àti Sátánì, ẹni tí ó tan gbogbo aráyé jẹ. Jòhánù kìíní orí kejì mo kà á láti ẹsẹ̀ 15. Jòhánù kìíní orí kejì láti ẹsẹ̀ 15. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Ohun mẹ́ta ti ìbáyérẹ́ ló mú Éfà jẹ ọ̀rọ̀ Sátánì mọ́ èso. Ẹsẹ̀ 16. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ohun mẹ́tẹ̀ẹ̀ta tó mú Éfà jẹ ọ̀rọ̀ Sátánì mọ́ èso. Èkíní, ìfẹ́kúfẹ́ ara. Igi náà dára ní jíjẹ ní Jẹ́nẹ́sísì orí 3. Èkejì, ìfẹ́kúfẹ́ ojú. Ó sì rí i pé ó dára fún ojú ní Jẹ́nẹ́sísì orí 3. Àti ìkẹta, ìrera tàbí ìgbéraga ayé. Ó rí i pé ó jẹ́ igi tí ayé fẹ́ láti múni gbọ́n bí Ọlọ́run. Ìrera ayé, àwọn náà fẹ́ dàbí Ọlọ́run. Gbogbo nǹkan wọ̀nyí kì í ṣe ti Baba bí kò ṣe ti ayé. Ó sì gbọ́ ti ọ̀tá, ó jẹ èso náà, ó sì rí hóhó ara rẹ̀. Ìkàbodù, ògo ṣí lọ. Lọ́nà kan náà, ayé yìí pẹ̀lú gbogbo ògo rẹ̀ tí ń dán yòyò ní ó ń kọjá lọ. Ẹsẹ̀ 17, ayé sì ń kọjá lọ. Àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Jọ̀wọ́ yín. Aya Lọ́ọ̀tì kọ̀ láti jẹ́ iyọ̀ ayé, ó bojú wẹ̀yìn ó di ọmọ iyọ̀. Ojú iyọ̀ tí kò ṣeé bù sebẹ̀. Àwọn tí a máa ń rìnrìn àjò gbà wọn bá débẹ̀ wọn á láwọn rí mbẹ̀. Wọn ò tẹ́ ẹni tí ó bu díẹ̀ lára rẹ̀ pé díẹ̀ ń tẹ̀ lọ́tọ̀ iyọ̀ yìí wò. Ọ̀rẹ́ ṣọ́ra, ológun náà kan kì í rìn létí omi.
ìpènì yìí sí ìyára ẹni sọ́tọ̀ kìrìsìtẹ́nì ẹgbẹ́ aláìlẹ́gàn ọmọ ọlọ́run aláìlábà àwọn láàrin oníwàwíwà àti alárékérekè orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí à ń rí níbi ìmọ́lẹ̀ ní ayé má ṣe kó àṣà ayé ta kété tí ohun gbogbo tí ó farajọ ibi nínú ìgbéyàwó ni ṣíṣe iṣẹ́ papọ̀ ni ìjọsìn ni nílé ẹ̀kọ́ ni ọ̀rẹ́ yíyàn ni má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́ kí a má ṣe kàn yín jẹ ẹgbẹ́ búburú ń ba ìwà rere jẹ́ nítorí náà mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀yìn ara bí ẹ̀yin tí ó fi ara yín fún ọlọ́run bí ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà kí ẹ má sì dára yín pọ̀ máa yé yìí ṣùgbọ́n kí ẹ ní ìrònú yín èyí ti ṣe torí agbára òkùnkùn ló ń ṣe àkóso àwọn àṣàkáṣà àti ẹgbẹ́kẹ́gbẹ́ nínú ayé sátánì ọlọ́run ayé yìí ló sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú ó mú kí wọ́n máa rìn ní ipa ti ayé yìí gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run ẹ̀mí tí ń ṣiṣẹ́ nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn. fífi owó ṣòwò lórí ìdáwọ̀ ọ̀dùnnú wíwá kí àwọn ẹlẹ́ṣẹ̀ máa kan sára sí ni ìbáyé rẹ̀ ni. tẹ̀sí bí ayé tẹ̀sí òun ni kúrò lójú ọ̀nà tó rò sí ìwé tó bá jẹ́ pé orin ayé yìí ló ń já ọ lórí. lílọ sí kílọ̀bù àwọn abọ̀rìṣà tó ń pera wọn lọ́làjú ló ń fún ọ láyọ̀ ó ní láti lọ sí káfárì láì jẹun pátá. ìlú nìkan èèkànlú gbajúmọ̀ láwùjọ tí àwọn olórin ayé ń kì tí o sì ń fi owó mọ́ wọn lórí. ìwọ ni gbogbo ènìyàn ń pè lọ́mọlúwàbí gbogbo onípanṣágà ló mọ ibùgbé rẹ. àwọn onípàyàwọ́ àwọn oníjìbìtì àti àwọn ọ̀mùtí lákọ́kọ́ máa ń rí níbi ìnáwó rẹ kí á tó rí ọmọ ọlọ́run. o nílò ìwẹ̀nùmọ́ látọ̀dọ̀ olùgbàlà. òmúra bí ayé ìwọ ló máa aṣọ ìgbà àti aṣọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ìjẹ́ kìrìsìtẹ́nì ni ọ́. nínú ilé rẹ bí o bá ń wo àwòrán oníhòòhò lọ́wọ́ tí onígbàgbọ́ kan bá yọ lókèèrè ó yára pamọ́ ó parí gbégbéyì àgàbàgebè ta ló ń tàn bí kò ṣe ara rẹ. èèyàn jẹ́ tálákà kò ní kó má báyé rẹ̀ aṣọ bábẹ́lì dáradára tó ń bẹ nísàlẹ̀ àpótí rẹ̀ ńkọ́ wọn náà máa kò ní ẹ́kílíìkì nílé. àwọn tẹ́tìlẹ̀ pé ara wọn lé onígbàgbọ́ òsìrò ẹ̀yìn dípá láì ọkùnrin wọn á tún irun níná wọn àbá dẹ̀wò wọn ò lè gbà wọn láyè ni torí ìjọ ọlọ́run alààyè ni ẹ̀fọ́ríjì ni kì í ṣe pé mò ń polongo dípá láì. ọkùnrin wọn á tún irun níná ní àwọn táwọn wí wọn á fi yẹtí sí etí kan wọn á gé irun wọn tí wọn tún níná yẹn wọn á sì wá dá òṣù kan sí àárín orí bí àwọn adóṣù abọ̀rìṣà. àwọn obìnrin wọn á múra láti fi àti àkíyèsí ọkùnrin sí ara wọn wọn á wọ aṣọ oníhòòhò wọn á kó ohun ọ̀ṣọ́ ayé kọ́ra wọn á sun irun níná wọn á kó ojú àti ètè irú obìnrin bẹ́ẹ̀ jésìbẹ́lì ló fi wàjọ. àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ọgbọ̀n àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ọgbọ̀n ẹsẹ̀ 30. nígbà tí jésù dé jésírẹ́lì jésìbẹ́lì gbọ́ òun sì ló kù róò nítí wọn máa ń fi kan ẹ̀fẹ́ kan gbogbo ojú kan gbogbo ẹ̀ lónìí ó sì ta orí rẹ̀ kò gbó orí rẹ̀ wọ́n ṣe gèlè fún gbígbó orí ṣùgbọ́n òun ta orí rẹ̀ àìsàyà orí kẹta sọ bí wọ́n ṣe máa ń wo bí òṣùpá ó sì yọjú wòye ní fèrèsé abájọ tí wọ́n ti sọ pé jésìlẹ́lì tí májẹ̀mọ́ ti tán panṣágà ni. àwọn ológun tí ó kún fún panṣágà tí kò sì lè dẹ́kun ẹ̀ṣẹ̀ dídá obìnrin wọn á wọ ṣòkòtò bí ọkùnrin Dítarónómì orí 22 ẹsẹ̀ 5 Dítarónómì 22 ẹsẹ̀ 5. obìnrin kò gbọdọ̀ mú ohun tí ń ṣe tí ọkùnrin wọ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin kò gbọdọ̀ mú aṣọ obìnrin wọ̀ nítorí pé gbogbo ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ìríra ni wọ́n sí Olúwa Ọlọ́run rẹ̀. ní ìgbà láíláí àwọn obìnrin tó máa ń bọ Mars òrìṣà ogun ó ní wọ́n máa ń wọ aṣọ ọkùnrin. bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin tí wọ́n ń bọ Venus òrìṣà ìfẹ́ ni wọ́n máa ń wọ aṣọ obìnrin. a tilẹ̀ gbọ́ ti àwọn ọkùnrin tó ń bọ Ṣàngó ní ilẹ̀ Yorùbá tí wọ́n á múra bí obìnrin tí wọ́n á di irun wọn. èwo ni ti àwọn ọ̀dọ́mọbìnrin ìgbàlódé tó ń wọ ṣòkòtò lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n sì wà ní ẹgbẹ́ akọrin ìjọ mìíràn. gbogbo àwọn tí ó ń ṣe bẹ́ẹ̀ ìríra ni wọ́n sí Olúwa Ọlọ́run rẹ̀ ṣùgbọ́n a kò fi Kristi kọ́ yín bẹ́ẹ̀. Jòhánù orí 17 láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. Jòhánù orí 17 17 mo kà á láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15 14 to 16.
èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórìíra wọn nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi Jésù Kristi kì í ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé torí wọn ó wàásù ìrere láti jèrè ọkàn, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọn mọ́ kúrò nínú ibi. Fún àtẹnumọ́ ẹsẹ̀ 13, wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi Jésù kì í ṣe ti ayé. Ọ̀ranyàn ní ìyára ẹni sọ́tọ̀. Àìsáyà orí 62 ẹsẹ̀ 10. 2:10. Àìsáyà orí 62 mo ka ẹsẹ̀ 10 rẹ̀. Ẹ kọjá lọ ní ẹnu bodè tún ọ̀nà àwọn ènìyàn ṣe. Ẹ lọ tún ọ̀nà yín ṣe tẹ́ ẹ bá délé. Kọ́ bèbè òpópó, ṣa òkúta wọn nì kúrò. Gbókúta bá búlọ́ọ̀kù páìpù omi kò ní ráyè sàn. Abájọ àmì òróró òun ti dágbére, ojoojúmọ́ ló ń lọlẹ̀ nínú ẹ̀mí. Kò rí bí sàmọ́, ṣa òkúta wọn nì kúrò. Gbé ọ̀págun ró fún àwọn ènìyàn. Ọ̀págun ti wó lulẹ̀, òṣùwọ̀n ti wó lulẹ̀, bí a padà gbèrò. Ọlọ́run kéde ìdájọ́ sórí àwọn ọmọbìnrin Síónì tó gbéraga tí wọ́n bá yẹ́rẹ́ ní Àìsáyà orí 3. Ṣé àwọn ọmọbìnrin Síónì nínú ìjọ lónìí ló yẹ kí wọ́n máa bóra, kí wọ́n máa fi owó ṣòfò lórí ohun ọ̀ṣọ́ ayé? A kò mọ ọmọbìnrin Síónì yàtọ̀ sí ọmọbìnrin Íjíbítì mọ́, nígbà tó jẹ́ pé gbogbo ajá, gbogbo Jẹ́síbẹ́lì, gbogbo Dẹ̀lílà, gbogbo Júdásì Ìskáríọ́tì, gbogbo Símónì oṣónà ló ń pariwo mo ti dàtúnbí. Ó ti di àṣà òde òní, ẹni tó gbé ọtí lọ́wọ́ nínú ife náà ní èyí ti di àtúnbí. Obìnrin náà pe ara rẹ̀ ní òṣìṣẹ́ ìjọ. Ọ̀tọ̀ ni ìmúra níbi ayẹyẹ abúlé, ọ̀tọ̀ ni ìmúra ní ayẹyẹ ìlú mìíràn tí kìí ṣe ìlú tó ń gbé, ọ̀tọ̀ ni ìmúra òbí ọlọ́mọ ilé, ọ̀tọ̀ ni ti ibi iṣẹ́, ọ̀tọ̀ ni ti ìmúra ti ṣọ́ọ̀ṣì. Ọmọbìnrin Síónì ló ayẹ kí a bá ní àpèjẹ ijó alẹ́. Ọmọkùnrin Síónì ló ayẹ kí a bá níbi ọpọ́n ayò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìdìbàjẹ́ jáde sí ara wọn. Ẹnìkan tó pera rẹ̀ ní Kírísítẹ́nì lọ sí ilé ijó, ó bá pàdé ẹnìkan bẹ̀, ó bá ní kó jẹ́ káwọn jọjó. Èrò ọkàn rẹ̀ sí ni pé bóun bá délé ijó òun lè wàásù ìyìnrere fún un. Níbi wọ́n ti ń jó tóun àtẹni ẹni yẹn ti ń jó. Ó ní yẹn wá ń kíyèsí pé mẹ́tẹ̀ jó yìí gbé dáadáa. Àbí Kìrìsìtẹ́nì ni ọ́? Ó ní Kìrìsìtẹ́nì lòun. Ó ní kí ló ń ṣe ní? Ó tilẹ̀ tó àwọn gbèrègbèrè lónìí. Wọ́n á ní wọ́n ń ṣe ìsìn oyè aṣípa tí wọ́n fi díákónì ìjọ kan jẹ. Gbogbo àwọn ìtàǹtà ní ṣọ́ọ̀ṣì yóò wá rọ́wá sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà. Kí díákónì aṣípa tó lè bá a mọ̀ pé àwọn fẹ́ràn òun kó bá a lè ná fún wọn nínú owó rẹ̀. Kí ni a tilẹ̀ sọ ìjọ Ọlọ́run dà gan-an? Bí náà ìjọ òde òní ó ti jáde lọ láti wo àwọn ọmọbìnrin ìlú náà. Ṣé Kéènù ọmọ Hámórì ti bà á jẹ́? Ó sì àrí keje. Mo kà á láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11. Hósíà orí 7. Mo bẹ̀rẹ̀ sí kà á láti ẹsẹ̀ 9. Éfrémù ó ti dá ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Éfrémù ni àkàrà tí kò yí padà, kò wúlò fún nǹkan kan. Ẹgbẹ́ kan jóná, ẹgbẹ́ kan ò jóná, àkàrà tí a kò yí padà. Àwọn àlejò ti gbé agbára rẹ̀ rún. Àwọn àlejò lọ́fẹ́ bá ṣẹgbẹ́. Àwọn ọmọ ìjọ Ọlọ́run wọn gbajúmọ̀. Ẹsẹ̀ 9, àwọn àlejò ti gbé agbára rẹ̀ rún, òun kò sí mọ̀. Ó bá tiẹ̀ mọ̀ ṣe bí ìbá ṣàtúnṣe. Ní ìjọ ti lajú di gbogbo bẹ́ẹ̀ ṣe kàn ṣe ń ṣe káàkiri yìí lọ. Ẹ̀ní lọ aṣọ ọgbà, ẹ̀ní tẹ̀sí bí táyé tẹ̀sí. Ó ti pẹ̀yìn dá ti pẹ́ ẹ̀mọ́ nìyí. Wọ́n á sì tún fún lójúṣe, ìyẹn jáde lọ bí ti ṣáájú, ìyẹn sì gbọ́n ara mi. Ẹsẹ̀ 9, àwọn àlejò ti di agbára rẹ̀ rún, òun kò sì mọ̀. Nítòótọ́ ewu wà káàkiri ilé ara rẹ̀. Síbẹ̀ òun kò mọ̀. Ewu ó ti ń dogbó, kò sì mọ̀. Kò sì fi àmì kankan sílẹ̀. Nígbà Jákọ́bù fẹ́ súre fún Mànásì àti Éfrémù, ó kọ́kọ́ gbé ọwọ́ ọ̀tún lé Éfrémù ti ṣe àbúrò lórí. Jósẹ́fù ní bẹ́ẹ̀ kọ́ ó ní mo mọ nǹkan tí mò ń ṣe. Éfrémù ó túmọ̀ sí ẹni tó ń ṣètò ìlọ́po méjì, ṣùgbọ́n Éfrémù
àlejò ti di agbára rẹ̀ náà. ọmọ Ísírẹ́lì tó yẹ kó fi hàn àwọn àlejò. Éfrémù ẹ̀yà tó pọ̀ ní Ísírẹ́lì nítorí nígbà náà gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ ní ibi tá à ń kà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ Éfrémù gbogbo Ísírẹ́lì wọ́n bá wí nígbà náà. ṣùgbọ́n àwọn àlejò ti di agbára rẹ̀ hàn òun kò sì mọ̀ nítòótọ́ ewu orí ewu ara ó wà káàkiri ilé ara rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ òun kò mọ̀. ẹsẹ̀ ìkẹwàá ìgbéraga Ísírẹ́lì sì ń jẹ́rìí sí ní ojú rẹ̀. wọn kò sì yí padà sí Olúwa Ọlọ́run wọn bẹ́ẹ̀ ni fún gbogbo èyí wọn kò sì wá a. Éfrémù pẹ̀lú dàbí òpè àdàbà tí kò yí ọkàn. wọ́n kọ sí Íjíbítì wọ́n lọ sí Asíríà. ọ̀rẹ́ mi àwọn omijé rẹ̀ ìjọ sí àti ẹ̀dá. ojú ti gbẹ fúrúfúrú torí pé ọkàn ti le koko. ìtàn lásán ló kù. ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí wọ́n ti parí rẹ̀ sí ipa ti ara bẹ́ẹ̀ sì ni ẹni tó bá fúrúgbìn sípa ti ara nípa ti ara ni kò yóò ká ìdìbàjẹ́ ṣùgbọ́n ẹni tó bá fúrúgbìn sípa ti ẹ̀mí nípa ti ẹ̀mí ni yóò ká ìyà ní pẹ̀kun nítorí èrò ti ara ikú ni ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyà àti àlàáfíà ẹ̀mí ní sọ níbi ààyè ara kò ní èrè kan bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nípa dínú ti ara kò lè wu Ọlọ́run. Jẹ́nẹ́sísì orí karùndínlógójì ìpè sí ìyára ẹni sọ́tọ̀. Jákọ́bù Ọlọ́run bá wa sọ̀rọ̀ láàárọ̀. Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ látìgbà tá a ti dé ṣùgbọ́n ó kó agbègbè yìí. Jákọ́bù bí náà ọmọbìnrin rẹ̀ ó ti lọ wo àwọn obìnrin ìlú náà kó tó dé orí tá a fẹ́ kà ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run ṣetán láti bá ọ sọ̀rọ̀. orí Jẹ́nẹ́sísì orí karùndínlógójì 35 Ọlọ́run sì ní fún Jákọ́bù pé ẹ rántí pé lórí 22 láti pe orúkọ rẹ̀ ní Ísírẹ́lì Ọlọ́run ò pè ní Ísírẹ́lì. Jésù náà máa ń ṣe bẹ́ẹ̀ fún Pétérù. a pè ní Pétérù nígbà tí Pétérù tó bá sì hùwà bí alágbára tí Jésù fi orúkọ rẹ̀ pè é ṣùgbọ́n gbọ́ bá hùwà bí ẹrọ̀pọ̀ tí ó hùwà bí òkúta tó lágbára mọ́ bí Jòhánù orí 8 láti ẹsẹ̀ 15 Símónì ọmọ Jónà ó ti gbàgbé ẹjọ́ níbi mo ti pè ọ́n bí ó ti ń pẹja. Símónì ọmọ Jónà ọmọ apẹja ó ti gbàgbé wọ́n fẹ́mi ju àwọn èmi tí ẹgbẹ́ wọn yìí máa bí gbogbo èèyàn tí ẹ̀bá ọkọ èmi nìkan ṣẹṣẹ wọ́n bọ̀ fún ẹni bá súnmọ́ ìgbà ni wọ́n ti bẹ́ etí ẹ̀ sọnù. Símónì ọmọ Jónà ìwọ́ fẹ́mi ju àwọn wọ̀nyí lọ bí ṣùgbọ́n ó ti padà síbi ẹja pípa. Jákọ́bù Ọlọ́run sì wí fún Jákọ́bù pé dídé èyí tó jókòó tó èyí tó ọ̀rá mú nínú ẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tó èyí tó ọ̀rá pálá níbi ìbáyérẹ́ tó ó wá ṣe jẹ ejò ní máa ń fàyà áfà nílẹ̀ tí gbogbo kòkòrò ekòló àtẹ̀tẹ̀ tí wọ́n máa wá gorí ẹ̀ abájẹ kíní kan rìn káàkiri ara kíní kan rìn ẹni tó yẹ kó fi ìyẹn gòkè bí ìbì ó sáré kó má rẹ̀ kó rìn káàárẹ̀ kó má mu kò lè dúró de Olúwa mọ́ni. Jákọ́bù dìde gòkè ó wà sálẹ̀ gòkè lọ sí Bẹ́tẹ́lì kí o sì jókòó níbẹ̀ mọ́tò kú òun bẹ́ẹ̀ tó kọrí sí Ṣékémù mọ́ kí o sì tẹ́ pẹpẹtẹ níbẹ̀ fún Ọlọ́run tí ó fara hàn ọ́ nígbà tí ìwọ sá kúrò níwájú Ísọ̀ arákùnrin rẹ. Ọlọ́run ní Jákọ́bù ti gbàgbé ẹjọ́ ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò gbàgbé. Jákọ́bù ó ti gbàgbé. Jákọ́bù láàárọ̀ yìí adínilẹ́sẹ̀ láti inú oyún ó tan arákùnrin rẹ ó tan bàbá rẹ ìyá rẹ olùfẹ́ apẹ́ ọ níyà pẹ̀lú ẹ̀. ó yẹ kí Jákọ́bù náà máa ronú sí nígbà tó Ọlọ́run sọ gbólóhùn yìí fún ó ti ẹ̀ ti pé Ọlọ́run kù tàn fún délẹ̀ báyìí. ìbẹ̀rù ló fi sá kúrò lé ibi tó ti fi òkúta rọrí ló ti pàdé Olódùmarè ó sì wá jẹ́ ẹ̀jẹ́ ń ló fi sọ ibẹ̀ ní Bẹ́tẹ́lì ilé Ọlọ́run síbẹ̀ ó gbàgbé ẹ̀jẹ́ rẹ̀. ọba lábá nípàdé ẹni tó jù ọ lọ nípa ìwà ìtànjẹ rántí ibi táyé rẹ̀ ti yí padà níjọ́sí tí bàbá rẹ̀ Ísọ̀ ti béèrè pé ta ni òbímọ ní èmi ń sọ mi. ṣùgbọ́n nígbà tó ṣe tán fún àtúnrọ̀ ayé rẹ̀ áńgẹ́lì bí ọ pé ta ni ọ ó kígbe ní èmi Jákọ́bù ní ó ní ajínilẹ́sẹ̀. mo nílò àti tún ayé mi rọ mo nílò àti gba orúkọ tuntun. kí ló wá dé tó tún darapọ̀ mọ́ ayé? kí ni ènìyàn tó dínà ọmọ rẹ̀ wá ṣe kí ló wá ṣe ní Ṣékémù? kí ni ènìyàn lé sí ọmọ rẹ̀
ni wọ́n sì bínú àti ẹ̀tàn pààyàn rẹ́rẹ́rẹ́. Níbo láyé rẹ̀ ń dorí kọ báyìí Jákọ́bù? Ayé ara rẹ̀ sọ́tọ̀ kúrò nínú ayé ni, ayé Lábánì, ayé Ísọ̀, ayé Rákẹ́lì, ayé àmì, ayé Ṣékémù. Ariwo Rákẹ́lì aya rẹ̀ tó ń fa Rákẹ́lì olùfẹ́, òun ló sì kó òrìṣà bàbá rẹ̀ pamọ́. Ó sì wá ń sọ pé ẹ ń bá kó òrìṣà pamọ́, ẹ ń bá kú òrìṣà rẹ̀, ìwọ Lábánì, kíkú lórí kan ó kú lẹ́yìn ọ̀rẹ́ yìí náà. Ẹsẹ̀ kìíní, Ọlọ́run sì rí fún Jákọ́bù pé dìde, gòkè lọ sí Bẹ́tẹ́lì kí o sì jókòó níbẹ̀. Tí o sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Ọlọ́run, tí ó fara hàn ọ́ nígbà tí ìwọ sá níwájú Ísọ̀ arákùnrin rẹ̀. Kí ni ìkọbi ara sí Jákọ́bù? Nígbà náà ni Jákọ́bù wí fún àwọn ará ilé rẹ̀ àti fún gbogbo àwọn tí ó wà ní ọ̀dọ̀ rẹ̀ pé ẹ mú àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò, kí ẹ̀yin tí ó sì sọ ara yín di mímọ́, kí ẹ̀yin tí ó sì pa aṣọ yín dà. Àjèjì òrìṣà, àìmọ́ ara, aṣọ tó yá padà, nǹkan mẹ́ta. Bàbá ti ṣe yí ẹsẹ̀ kẹta jẹ́ kí á dìde kí á sì gòkè lọ sí Bẹ́tẹ́lì. Níbẹ̀ ni èmi ó sì gbé pẹpẹ kan fún Ọlọ́run tí ó dá mi ní òun dé ọjọ́ ìpọ́njú mi. Ó ti gbàgbé ọjọ́ ìpọ́njú mi. Ẹni tí ó sì wà pẹ̀lú mi ní àjò tí mo rò. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá rí àjò bàtà wọn tí wọ́n ránṣẹ́ sílé. Jákọ́bù ti gbàgbé Ọlọ́run tí ń pa á mọ́ ní òpópónà mọ́tọ̀ọ̀tẹ̀. Gbogbo arákùnrin Jákọ́bù láàárọ̀ yìí, ẹ jẹ́ ká kọbi ara sí ìpè yìí. Arábìnrin Dínà, ẹ jẹ́ ká kọbi ara sí ìpè yìí. Ẹ jẹ́ kí a wo ìdáhùn tí wọ́n ṣe. Wọ́n sì ti gbogbo àjèjì òrìṣà tí ó wà ní ọwọ́ wọn fún Jákọ́bù. Kí lára àjèjì òrìṣà wọn? Àti gbogbo òrùka etí tí ó wà ní etí wọn àti kékeré àti títóbi. Jákọ́bù sì pa wọ́n ní mọ́lé abẹ́ igi Óápù tí ó wà létí Ṣékémù. Ṣékémù ìrántí búburú fún Dínà ọmọ rẹ̀. Wọ́n pa mọ́ lábẹ́ igi Óápù. Ọlọ́run jẹ́ olójú mímọ́ ju tí ó fi yọ ìríra lọ. Tó bá ti délé, gbogbo nǹkan tó lè ṣe ìdènà fún ìgbé ayé ẹ̀mí rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run fi rọ̀ wá níhìn-ín. Tí Sátánì ó ti fi dúró dá lọ́wọ́ kọ́ kúrò nínú rẹ̀, ó gbọ́dọ̀ yọ kúrò. A gbọ́dọ̀ kíyèsára. Nǹkan kan ni mo ṣàṣàrò lé lórí. Mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ ni ó rí, ṣùgbọ́n ń gbà bá dọ̀rùn, a rí pé bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn kan ó dé ọ̀run, wọn ó rí èrè wọn. Àwọn kan ó dé ọ̀run, a rí ní bẹ́ẹ̀ ni lára èrè yẹn pé èrè lágbájárì. Elérè ó ti padà. Irú èèyàn bẹ́ẹ̀ ni Démà. Démà, alábàákẹ́gbẹ́ Pọ́ọ̀lù. Ṣùgbọ́n Démà ó ti padà sínú ayé. Èrè dọ́run, eléré ọ̀dọ́run. Ẹ jẹ́ àpìlẹ̀ sára káwa náà mọ́tò ẹsẹ̀ tá a ti ṣe nù. Jòhánù kejì ẹsẹ̀ kẹjọ. Jòhánù kejì ẹsẹ̀ kẹjọ. Ẹ kíyè sára yín kí ẹ má sọ iṣẹ́ tí àwa ti ṣe nù, ṣùgbọ́n kí ẹ̀yin tí ó rí èrè kíkún gbà. Démà sọ iṣẹ́ tí ó ṣe nù nítorí ó fẹ́ ayé ìsìsì yìí. Àwọn ẹlẹ́ṣẹ̀ ń kígbe tí korò fún ìgbàlà lóde. Kàkà tí á lákàkà láti gbà wọ́n là, Éfrémù ń dára rẹ̀ pọ̀ mọ́ wọn. A sì ní kí o yà ara rẹ̀ sọ́tọ̀, ó ní kíní ọ̀hún ti di bára fún wòlé fi sílẹ̀. Bó o bá fi sílẹ̀, yóò fi ọ́ sílẹ̀ níjọ́ kan. Wọ́n jayé orí mi. Bẹ́ẹ̀ ni ọkùnrin ọlọ́rọ̀ ní olúkorí 16. Ó jayé orí ẹ̀ láyé, ó jìyà ìṣẹ́ oró lọ́run àpáàdì. Kò gbàdúrà láyé, ó gbàdúrà sí Ábúráhámù lọ́run àpáàdì. Kò rántí Lásárù láyé, ó rántí arákùnrin rẹ̀ márààrún ní ọ̀run àpáàdì. Ẹni ayé a máa báyé lọ yan lónìí, ẹgbẹ́ ayé ló yàn àbẹ́gbẹ́ ọmọ ogun Jésù. Èèyàn ní wọn náà lè yan èyí tó bá fẹ́, ìdí tá a ṣe pè ọ́ ní ènìyàn nìyẹn. Onílọ́jọ́ àtúnṣe, bí a bá ń fẹ́ láti bí ọ̀run, a gbọ́dọ̀ gba ìpèníjà ní òwúrọ̀ yìí kí á kígbe fún ìrònúkúwàdà ní ẹ̀sìn àgbélébú níbi tí Olúwa ti kú ikú oró lórí ibi. Lẹ́yìn tí a bá gbàdúrà tí a gba ìwẹ̀nùmọ́, kí a já ayé àti ìtàkùn àkóbá rẹ̀ jù sí ẹ̀gbẹ́ kan. Kí a sọ fún ẹgbẹ́kẹ́gbẹ́ kádìdé gbìjà pẹ̀lú ìran ọ̀tún sí ìfẹ́ wa ìṣáájú.
tí a sì wà sí orí ìgbàlà, àmùrè òtítọ́, ìgbàyà òdodo, bàtà ìhìnrere, àpáta ìgbàgbọ́, idà ti ẹ̀mí ti ọ̀rọ̀ náà àti àdúrà. Bí ọmọ ogun Kristi tó sọ kí a sì pọ̀wọ́pọ̀ ní ìṣọ̀kan láti jà gidigidi fún ìgbàgbọ́ náà tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ jẹ́ ká sáré lọ sí kókó kẹta, jíjà gidigidi fún ìgbàgbọ́ náà. Júdà ẹsẹ̀ kẹta. Olùfẹ́, nígbà tí mo fi àìsí gbogbo kọ̀wé sí ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn, n kò gbọdọ̀ ṣàìmá kọ̀wé sí kí ìsìgbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Torí pé Jésù sọ ní Mátíù orí 11 ẹsẹ̀ 12 pé láti ìgbọ́jọ́ Jòhánù Bátísì ní ìjọba ọ̀run ti di ìfẹ́ agbára bọ̀ àwọn alágbára ní sì fi ipá gbà á. Pọ́ọ̀lù sọ fún Tìmótì ní Tìmótì kìíní orí kìíní ẹsẹ̀ 18 ẹsẹ̀ 18 ó ní kó ja ogun rere ti ìgbàgbọ́. Ó sọ fún ní orí 6 ẹsẹ̀ 12 ohun kan náà ló tẹnu mọ́ fún níbẹ̀ ó ní máa jẹ àjà rere ti ìgbàgbọ́. Bóò la ṣe ń jà Tìmótì kìíní orí 4 ẹsẹ̀ 15 àti 16. Máa fiyèsí nǹkan wọ̀nyí sí ara rẹ fún wọn pátápátá gbogbo tí wọ́n ti kọ́ wa. Kí ìlọsíwájú kìí ṣe ìtẹsẹ̀ dúró sójú kan ṣoṣo bí adágún omi. Kìí ṣe ìpadà sẹ́yìn kọ́kọ́ ò tó rí fàásì kò tó padà sẹ́yìn yóò kọ́kọ́ tẹsẹ̀ dúró náà kò sí lọ síwájú mọ́. Ọláréwájú ló yẹ ká máa jẹ́ láti sìkè lọ. Kí ìlọsíwájú rẹ tó lè hàn gbangba fún gbogbo ènìyàn máa ṣe ìtọ́jú ara rẹ. Níbi o ti ń ṣètọ́jú àwọn ẹlòmíín tó ti ń ṣèbẹ̀wò tó ti ń wàásù máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ. Máa dúró láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí ní ti ṣe èyí wọ́n gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là. Tímótì kejì orí 4. Pọ́ọ̀lù sọ fún Tímótì yìí ó ní òun pàṣẹ fún níwájú Ọlọ́run láti wàásù ọ̀rọ̀ náà torí pé gbà ó tẹ̀ sáwọn èèyàn nílé gba ẹ̀kọ́ tó lè kóró. Wọ́n yẹ tí wọ́n padà sí ìta asán. Ìwé ìtí wọ́n ń wò nínú tẹlifíṣàn. Ó ní ṣùgbọ́n lẹ́sẹ̀ karùn-ún máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo, máa farada ìpọ́njú, ṣe iṣẹ́ ìfàǹjẹ́lìsì, ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láti pé èé ti ṣe nítorí àti ní rúbọ nísinsìnyí. Àti lọ ní sì súnmọ́ etílé. Ó ti sọ tẹ́lẹ̀ pé èmi ń lépa ìṣó, ó mọ̀ pé ọwọ́ mi yóò tẹ̀ náà. Ó ní èmi ti ja ìjà rere. Èmi ti parí eré ìje yìí. Èmi ti pa ìgbàgbọ́ mọ́. Ó sì ń retí adé tí Ọlọ́run fi lélẹ̀ fún ó wá sọ fún Tímótíù àkókò tó tí ẹ bá wo ìsàlẹ̀ orí ẹsẹ̀ 22 ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹsẹ̀ fàlà sí tó wá jẹ́rú Bíbélì tí wọ́n kọ ohun kan sísàlẹ̀ rẹ̀ ní èpísẹ́lì èkejì sí Tímótì tí a tètè kọ́ fi jẹ bíṣọ́ọ̀bù jẹ́ Éfésù bí a kọ láti Róòmù wá nígbà tí a mú Pọ́ọ̀lù wá síwájú Nérò lẹ́ẹ̀kejì nítorí àti ní rúbọ nísinsìnyí. Ó jájàjà ó sì ṣẹ́gun. Ẹsẹ̀ 9 sa ipá rẹ láti tètè tọ̀ mí wá èé ti ṣe nítorí Démà ti kọ̀ mí sílẹ̀ nítorí ó fẹ́ ayé ìsinsìnyí. Ó sì lọ sí Tẹsalóníkà. Ìtàn ìjọ fi yé wa pé Démà yìí di adájọ́ tó ń dá àwọn Kìrìsìtẹ́nì lẹ́bi ikú. Nígbà tí ọ̀tá bá gbé ìbáyérẹ́ débi títí omi, ẹ̀mí Olúwa ń wá àwọn tí yóò lọ láti gbé ọ̀págo sókè sí i. Ọlọ́run tó ń wá àwọn fíníàsì akọni lónìí tí ó dìde jìjà láàrin ìjọ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rọ̀ náà láti gún àwọn oníwà ìbàjẹ́ ní àgúnyọ kí àrùn nípa ti ẹ̀mí ó lè dáwọ́ dúró láàrin ìjọ. Bí àwọn alágbára tilẹ̀ ń ṣubú sínú òwú aláǹtakùn ìbáyérẹ́ tí ohun ìjà ń ṣègbé ṣe ìpinnu pé ìwọ kì yóò ṣubú sínú ìkẹkùn. Ọlọ́run ń wá àwọn olùgbèjà ìgbàgbọ́ àwọn bàbá wa bíi Sẹkaráyà ọmọ Jèhóádà olórí àlùfáà tí kò bẹ̀rù ènìyàn tí kò bẹ̀rù ikú. Ó kéde ìdájọ́ fún àwọn ará Júdà tó pẹ̀yìndà pé báyìí ni Ọlọ́run yí èé ṣe kí ẹ̀yin fi rú òfin Olúwa. Bàbá rẹ̀ ní ìjẹ́ Jóáṣì ọba kúkú oró lọ́wọ́ Àtàláyà. Ohun tí Jóáṣì fi sán padà fún ni pé ó pàṣẹ pé kí wọ́n lọ sọ Sẹkaráyà yìí tó sòótọ́ lókùúta pa. Àní lónìí Ọlọ́run wá àwọn Jòhánù Bátísì tí ó dìde ní ẹ̀mí àti agbára Èlíjà láti dojú ìjà ọ̀rọ̀ Ọlọ́run kọ àwọn Hẹ́rọ́dù ayé yìí pé kò tọ́ fún ọ láti gba aya ìbátan rẹ. Àwọn ènìyàn sì yà wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí pé wọ́n gbógun ti ìbọ̀rìṣà, ìwà ẹ̀ṣẹ̀ àti ìbáyérẹ́ ìran tiwọn. Kàkà tí ìwọ gbógun ti ìbáyérẹ́ lónìí, òun sá fún ẹnu ayé, ó di ọ̀rẹ́ ayé, ó di ọ̀tá Ọlọ́run.
ní ìran àrékèrèkè yìí ìjọ ti wọnú ayé ti wọnú ìjọ. Báwo ló ṣe ṣẹlẹ̀? Sátánì rí pé tí wọ́n ṣe ń sun àwọn kìrìsìtẹ́nì ajẹ́rìí sí níná tí wọ́n ń pa wọ́n bí ẹni pẹran nítorí ìgbàgbọ́ ayé wọn ìjọ sí. Ó mú kí ogunlọ́gọ̀ ọgbọ ọkàn tó ń wò wọ́n tí wọ́n ti ń kọrin lọ́sọ̀run, ó mú kí wọ́n yí padà. Ó bá da àbádète mìíràn. Ó da ẹ̀mí ìbáyéré àti ìgbòjègbè sínú ayé. Kí àwọn onígbàgbọ́ ọmọ ogun Kristi kí wọ́n lè dá ohun ìjagun wọn sílẹ̀ kí wọ́n sì kọ ayé mọ́ra. Láyé àtijọ́ onígbàgbọ́ ni wọ́n máa ń kó sí làásìgbò tí wọ́n fi ń ṣe ẹlẹ́yà tí aráyé sì ń pé wò. Hébérù orí 10 láti ẹsẹ̀ 22. Hébérù orí 10 láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣe yín lójú ẹ fi ara da wàhálà ńlá sí ìjìyà lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú, àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí. Orí 11 pẹ̀lú ó sọ fún wa láti ẹsẹ̀ 19 sí 22 láti ẹsẹ̀ 35 sí 38. Ohun tí a fojú wọn rí, aṣọ wọn lókúta, afàyàn rẹ̀ wọn méjì, adán wọn wò, àfidàpá wọn, wọ́n rìn káàkiri nínú awọ àgùntàn àti nínú awọ ewúrẹ́, wọ́n di aláìní, olùpọ́njú, ẹni tí à ń dá lóró, àwọn ẹni tí ayé kò yẹ fún. Àwọn ẹni tí ayé kò yẹ fún wọ́n rìn kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti ní abẹ́ ilẹ̀. Irúgbé ayé tí wọ́n gbé nìyí. Ìfihàn oríkejì ẹsẹ̀ 10 àti 13 ẹ̀kọ́ sílẹ̀. Ibòmí Sátánì ó fi àpótí rẹ̀ jókòó sí àárín wọn. Jésù ti ṣèlérí fún wọn ní ẹsẹ̀ 11. Ó ní wọn ò ní kú ikú ẹ̀kejì. Kékeré ní ikú ká bẹ́ni lórí. Ikú kan ń bẹ, Ọlọ́run ò ní jẹ́ ká kú. Ìtàn ìjọ sọ pé Jòhánù olùfẹ́ tó wàásù ẹ má ṣe fẹ́ràn ayé ni wọ́n gbá mú tí wọ́n tàkìtì sí epo gbígbóná tó ti gbá. Agbára epo gbígbóná kò ràn án, wọ́n yọ jáde. Wọ́n lọ jáde sí erékùṣù Pásmò níbi àná ọ̀dẹ́. Ó sì bẹ̀rẹ̀ sí rí ìfihàn Olúwa níbẹ̀. Ìpèníjà nìyí. Sá fún ìbáyérẹ́, wàásù takò, jà gidigidi fún ìgbàgbọ́ náà. Ó tó di ìgbà àkókò Martin Luther, Girolamo Savonarola ní ọdún 1452 sí ọdún 1498 lẹ́yìn ikú Olúwa wa, ará Italy. Ó wàásù takò ìbáyérẹ́. Wọ́n gbà mú, wọ́n gbèjì sẹ́wọ̀n. Wọ́n dá lóró kíkankíkan, wọ́n fojú ẹ̀ gbolẹ̀, wọ́n sì sún níná. Balthasar Hubmaier 1450 sí ọdún 1528 ní Germany. Ó wàásù takò ìjọ Róòmù tó bá yẹ́rẹ́. Aya rẹ̀ fún ní ìṣírí, ó ní ọkọ mi máa tẹ̀síwájú, máa wàásù òtítọ́. Wọ́n bá gbá Balthasar mú ní Vienna, wọ́n sì dá lẹ́bi ikú. Ní ọjọ́ 10 oṣù kẹta ọdún 1528 wọ́n so mọ́jú, wọ́n sì dáná sun jóná. Ó kú láì níbojì. Lọ́jọ́ 9 lẹ́yìn ikú rẹ̀, aya rẹ̀ iyebíye náà jábọ́ sí odò Dánúbẹ̀, ó sì mú omi kú. Ní àtijọ́ ní Éfésù, wọ́n ní gbàgede ńlá pápá ìṣeré kan tí wọ́n máa ń pe gbogbo ará ìlú jọ sí láti wá wòran. Wọ́n á wá mú ajẹ́rìí sí onígbàgbọ́ kan wá sílẹ̀. Wọ́n á sì kó àwọn ẹhànnà kìnìún àjìyànrín ẹranko ńláńlá tí wọ́n ti fi ebi pa dáradára, tí wọ́n ti fi ẹsẹ̀ ìṣèjì pa fún wọn fún wọn sílẹ̀ láti wá bá kìrìsìtẹ́nì tó kọ̀ láti fẹ́ ìgbàgbọ́ rẹ̀ jà. Àwọn kìnìún náà yóò sì fa kìrìsìtẹ́nì náà ya pẹ́rẹpẹ̀rẹ. Wọ́n á sì bẹ́ láàyè. Àwọn ènìyàn tó ń wòran á ti bẹ̀rẹ̀ sí wóyè. Àwọn àkọ́sẹ́lì gba níbi ẹni àmú ètò ìrànwọ́ fún aráyé. Àwọn áńgẹ́lì á sì fi wọn káàbọ̀ sọ́run. Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 9. Ẹni sùúrù. Ẹ kí aleluya. Ẹ jẹ́ kó dìgbà àdúrà kà tó gbàdúrà, ẹ forí jì mí. Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 9. Nítorí pé mo rò pé Ọlọ́run ti yan àwọn àpọ́sítélì kẹ́yìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú. Nítorí a ti fi wá ṣe ìrànwọ́ fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn. Ignatius, bíṣọ́ọ̀bù ìjọ Áńtíókù, ní ọdún 45 sí ọdún 780 lẹ́yìn ikú Olúwa wa AD 35-107 ọ̀rẹ́ Jòhánù olùfẹ́ ni. Ó wàásù takò ìbáyérẹ́. Ẹni ó tẹ́ni lọ́rùn fún ikú fún Kristi ju àtijọba lórí gbogbo ayé lọ. Wọ́n ní ó sì kò fún Kristi rẹ̀ ọ̀. Wọ́n bá jù sí àwọn kìnìún táwọn yìí. Kìnìún sì jẹ Ignatius láàyè. Polycarp AD 69 sí 155 ọmọ ẹ̀yìn Jòhánù olùfẹ́ ni. Wọ́n gbà mú níbi tí wọ́n ti gbà mú kọ lẹ́tà sáwọn ará Fílípì. Ó ní síbẹ̀síbẹ̀ ìfẹ́ owó gbogbo. Ó takò ìbáyérẹ́ lójú ikú, ó jà fún ìgbàgbọ́ náà.
ó ti lásìkò ìgbà yóò ti di arúgbó kùjọ́kùjọ́ wò sí ẹ̀fún ọjọ́ orí ti ẹ̀wò ọjọ́ orí ẹ̀wò wọ́n sì gbá bàbá àgbà yìí mú wọ́n dá lẹ́bi ikú wọ́n ní kí ó fẹ́ Jésù ó fèsì pé ọdún 16 ni mo ti fi sìn tí kò sì ṣe nínú ìgbérí wọ́n á ṣe sọ̀rọ̀ ibi sí ọba mi tó gbà mí là wọ́n sọ mọ́ ibi wọ́n sì dáná sí lára níná bá ń jó torí káàpọ̀ ọ̀mọ̀jọ́ náà ẹ ti aleluya wọ́n bá tún kúrò lára rẹ̀ wọ́n sì fi dàbẹ̀ lórí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún òkú rẹ̀ nínú ìdánilẹ́sẹ̀lẹ̀ tó jóná John Hall AD 1369 sí 1415 ó wà á tún tako ìjọ tó bá yẹrẹ nígbà tirẹ̀ wọ́n ṣe ẹjọ́ rẹ̀ láì gbàyè fún agbẹjọ́rò wọ́n dá lẹ́bi ikú wọ́n fi í sí ẹ̀wọ̀n oṣù 7 wọ́n bá mú jáde wọ́n dè mọ́ igi kí wọ́n tó dáná sí lára ó ní nínú òtítọ́ ìrere tí mo ti kọ́ ni tí mo wàásù rẹ̀ ni mò ń kú tinútinú àti tayọ̀tayọ̀ lónìí wọ́n bá dáná sí lára bí afẹ́fẹ́ tó ń fẹ́ láti adágún omi gbọ́dẹ̀ ti fẹ́ iná mọ́ lára tí ahọ́n mẹ́sì gbé John Hurt ní láàyè ajẹ́ ìtú Kristi yìí kọ orin kan ó ní Jésù ọmọ Ọlọ́run aláàyè ṣàánú fún mi ọjọ́ kan ń bọ̀ tí a rí John Hurt ọjọ́ kan ń bọ̀ tí ìpè ìsìnkẹ́ ìlú èdè ya ní àbíyẹ ọ̀run láwọ̀ sọ́mọ̀ pé ẹ̀yin ọmọ Iléyá ẹsẹ̀ tí a fi ń kúlẹ̀ ìwà àti káàkiri lónìí ni a sì rí ìfawúrà dídán tí a bá wọ ọlọ́ọ̀tún a ó rí Sétánì a ó rí ọgbẹ́ ìtúpadà jọ̀wọ́ níbo ilé Énọ́ọ̀kù wà Énọ́ọ̀kù bá yóò lè yọ lẹ́yìn wa yóò rí pé èmi rèé. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Gbàdúrà. Àmín. Ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmín. Àmín. Ọjọ́ kan bọ̀ tí a rí jọ ọ́ tí ìpèlè ìdíje alájùlé ọ̀run. Ẹsẹ̀ tá a bí sílẹ̀ wá sí kiri lónìí, eléòkìrì ní ìtawó àdídé. Tí a bá wọ ọlọ́ọ̀tọ́ rí Sétánì, a ó ní ọgbẹ́ ìtúta òsínlára rẹ̀ lọ. Jọ níbo nínú eléòkù wà. Eléòkù náà ń yẹlé ìrìnwá yóò rí bẹ́ẹ̀ mi rèé. Bí a jẹ lọ síbẹ̀. Pọ́ọ̀lù yóò wọ̀ lójú, yóò rí pé lágbájá ìṣẹ́gun ayé.
làkàtẹ́bí orí ẹ̀sẹ̀ ó làájá oṣù débí ìlú kẹrin ó là kó oríire ayérayé àwọn ìjọ́sìn lọ́jọ́ náà náà tá a bá lè yẹ jọ́sì tá èèyàn ọ̀rẹ́ ayé tá èèyàn ẹgbẹ́ ayé tá a bá lè kó gbogbo ohun tá a kó sísàlẹ̀ àpótí àti gbogbo ìbáyéré ayé tá a lọ kó dànù tá a gba ìran tí bá a gbọ́ jọ́sì lápẹ̀tù a ó rí ọlọ́run lọ́jọ́ náà a ó rí jọ́sì kìsì lọ́jọ́ náà a ó rí ẹlẹ́dàá wa ẹni tó fojú rẹ̀ pa wọ́pọ̀ ìdá ènìyàn a ó rí lọ́jọ́ náà kọ gbogbo ìbáyéré sílẹ̀ lónìí. Gbogbo ìbáyé bẹ̀rẹ̀ tó rí ọmọlẹ̀ já gbogbo àjàgà rẹ̀ kúrò. Ìtàkùn ẹgbẹ́ ayé àti àjàgà afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tó kọ́kọ́ rìn tí èmi jẹ́ orí Jésù Olúwa. Jásọ́nù Sọ́ọ̀lù ní ọ̀nà àdúgbò bíbí. Dèbórà ní ọ̀nà àdúgbò nílà. Élọ́ọ̀tù ní ọ̀nà àdúgbò títẹ̀là. Jósẹ́fù ní àdúgbò dátì. Bọ́ọ̀lù ní àdúgbò náà. Má ṣe jẹ́ kí sátà nípa lẹ́gbà ọ̀run lọ́wọ́ rẹ̀. Ìwọ náà ló má gbàgbé ti kú èyí Júùsì. Ìwọ náà gbàgbé ti kọ́ Júùsì sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbọ́n ló ti ṣubú tó wáyé ohun ìdásègbè wọ́n parẹ́ máyé lára. Wọ́n bẹ ẹni tó ti gbàgbọ́ kí ìtẹ̀lẹ́nu gbàdúrà àkókò ọmọ ṣe dàbí ilé náà. Èrè tó máa tẹ́rù ilé náà ìdọ́rùn. Ronú kí àdàkọ́ ọgbà ìwọ̀n náà jẹ Jésù níbi tí ìṣẹ̀túpa ẹ̀jẹ̀ tí ń ṣàn èyí tó ń wọlé lọ́wọ́ ìmọ̀ ní káfáyì. Ibi Jésù lórí rẹ̀ gbọ́dọ̀ dákẹ́tọ́. Yára ààrẹ gbọ̀lẹ́wọ́ ẹgbẹ́ tẹ́gbẹ́ ayé tó ti wọ́n lómi. Yára ààrẹ gbọ̀lẹ́wọ́ ìtàkùn tó ti kọ́ ọlọ́rọ̀ kalẹ̀. Ó sọ̀rọ̀ níbi ìpàdé ayé ilé gbàdúrà mọ́. Agbára ti gbèdà ló bá wà ṣe. Gbàdúrà ìpàdé ayé tó ti lọ́wọ́ ti di agbára rẹ̀ dànù. Wọ́n lè ní sẹ ọ̀gbẹ́lẹ̀dì tó ti bá tọ́ bá àwọn ọba. Ọba tó bá wúlò nìkan lè bá dọ́rùn. Padà sí ìfẹ́ rẹ̀ ṣáájú. Apẹ̀yìndàrẹ́ olúkúyàdé ìpele bí láàárọ̀ yìí. Gbàdúrà kó bẹ́ ẹlẹ́dàá rẹ̀ làjà ọ̀run dára. Gbàdúrà kó ó dé Jérúsálẹ́mù tẹ̀rù dandan.